Renniks Reshape Limited ilé-iṣẹ́ tí ń ṣe tegbòtegbò nílànà tìgbàlódé fún ìtọ́jú ara láti lè fara lókun gbá yágíyágí mú kọ̀tìkọ̀tì kùdìẹ̀kudiẹ ohun tó ń ṣeni nínú ẹ̀jẹ̀ iṣan àti omi ara láti lé wọn jáde ní wàrà sísà. àsìkò yìí gan ni wàá tó mọ̀ wípé àlàáfíà ó ju ohun gbogbo lọ. gbogbo kòókò jẹ́ǹjẹ́ ká lọ kábọ̀ ara ní fàbọ̀ sí. tọ́jú ara ó ṣe pàtàkì fún gbogbo ẹ̀dá ádámọ̀. torí ìdí èyí lọ́dún ṣe gbé iléeṣẹ́ Renniks Reshape Limited kalẹ̀ tí wọ́n ṣe ìtọ́jú ara nílànà tewétegbò ìgbàlódé. ṣé wàá rí ìgò yìí káàkiri gbogbo àgbáyé ni wọ́n ti ń pín tí wọ́n ti ń tà. bẹ́ẹ̀ sì ni a ṣe fi alágbàtà sí gbogbo diaspora. má jẹ́ kí wọ́n ròyìn ògùn yìí fún ọ láyìnlá ìgbọ́gbọ́gbọ́ gbìyànjú láti nípìn bẹ́ẹ̀. iléeṣẹ́ Renniks Reshape Limited wà nípìnlẹ̀ Ògùn. Ìjẹ̀bú Òde ni wọ́n wà ní Òde Olówó complex Òde Olówó street adjacent Lamako water off Olisa road Ìjẹ̀bú Òde Ogun State Nigeria. ẹ mọ̀ pé 0801066971156 07054489346 07053356434. ẹ sì tún lè pe aláṣẹ àti olùdarí Renniks Reshape Limited lórí nọ́mbà yìí +1-832-898-9610. àlàáfíà ní ṣàtọ́kùn fún ìlera.